الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدوكفو الله أترى إكاتي كفو أسواج نبي محمد صلى الله عليه وسلم àfi àsìkò yà fi ń kí ẹ̀yin ará ilé pé a kú déédéé àsìkò yìí àsìkò àfojúsọ́nà èyí tí ọlọ́run ọba àlékè ọlá tí ó ti mú wá sí ìmúṣẹ báyìí àfọlọ́ ọlọ́run àfi bí ọlọ́run etí tí ẹ fi ń gbọ́ wa ọlọ́run ọba Allah kò ní jẹ́ kí ó di láéláé ọlọ́run yóò sì jẹ́ kí ó wúlò fún wa láyé ń bì àti níjọ́ gbẹ̀ǹdé àlẹ́kìyámà ètò yín ètò wa Nurul Islam ètò tí a pèyàmá tí a dìídì gbé kalẹ̀ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn ní ìlú Èrúwà lọ́yọ̀ stéètì wa níbí àfọlọ́lọ́run àfi bí ọlọ́run bá wa kẹ́ màmá náà ọlọ́run bá wa gbà wọ́n lábọ̀ sàmójúkò bí àṣìṣe wọn àwọn èèyàn tí ọlọ́run kó tì wọ́n tí wọ́n ń jẹ́ ká lè máa fọnrin lórúkọ wọn ọlọ́run má jẹ́ ọ̀rẹ́ wọn nígbà kọ̀ọ̀kan ọlọ́run jẹ́ kí wọ́n láṣepẹ́ látàrí tiẹ̀ tí wàá gbà níjọsìn fún wọn ojú pé ẹsẹ̀ kù bàbá àlùbáríkà bàbá ìdùnnú tí ọlọ́run sọ wọ́n di ẹni iwájú kọ́lọ́mọ́ sọ wọ́n di ìlú ẹ̀yìn láíláí àwọn náà ni wọ́n síwájú tí a tẹ̀lé àwọn ni aláṣẹ àti olùdásílẹ̀ Mahadum Najah ní Ibitoye Street ní Muslim Fadilatu Sheikh Abdulwahid Abdulhamid ẹ̀bánká wàrálẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. bákan náà ni aṣáájú mi àti olùkọ́ mi Sheikh Abdulrahman Muhammad Al-Awwal Ọlálékan àwọn náà ń bẹ níkàlẹ̀ kódà àwọn ni wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó ní fún wa. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. mo wá rọ gbogbo àwa tí à ń gbọ́ mi ní àsìkò yìí ìdánilẹ́kọ̀ọ́ yìí tí wọ́n fẹ́ ṣe fún wa yìí ọkàn ara lé ọkàn ara oko bó ṣe kan mùsùlùmí òun lọ́kàn ẹni tí ì ṣe mùsùlùmí nígbà jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam rahmatan lil alamin ìkẹ́ gbogbogbò lọ́jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí pàtàkì ẹ mú gègé yín ẹ sì mú ìwé yín ẹ fi nǹkan nílànà kẹ́ wádìí lé nǹkan orí tí ó dálé lórí òun ni àwọn ìnira àti àwọn àdánwò tí ń bẹ níbi ìmọ̀ta tẹ́tẹ́ ọlọ́run ọba Allah yóò wà mí fi àwọn yín léyà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولي الصالحين وأصلي وأسلم على حبيب الرحمن نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد adúpẹ́ni ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àlékún ìkẹ́ Ọlọ́run bá ní ṣe fún Ànábì wa àlálẹ̀ ní agbára Ọlọ́run bá bí atọ́kùn wa bí wọ́n ṣe kéde fún wa ó ní al-maisir wa adraruhu tẹ́tẹ́ títa àti àwọn aburú ètí ọmọ ti bí tẹ́tẹ́ ètí ọmọ ti bẹ̀ jáde lákọ̀ọ́kọ́ náà wọ́n ti ń jẹ́ lẹ́sìn Islam Allah subhanahu wa ta'ala ọlọ́run pa wá láṣẹ láti ṣọ̀kan gbogbo tí ó bá wá fa kí ìṣọ̀kan wa yìí kó di pẹ́ǹtùká ṣẹ̀ríà fẹ́ kí ká jìnà sí bákan náà òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam jámà wípé wa kunu ibadallahi ikhwana ẹ̀yin oríṣi ọlọ́run bá ẹ ṣera yín bí òṣùṣù ọwọ́ lára àwọn nǹkan tó wà lè fa kí ìṣera wa lóṣùṣù ọwọ́ yìí tó lè jẹ́ kó di pẹ́ǹtùká tó lè fa ṣe tiẹ̀ kí n ṣe tèmi tó lè fa kí kálukú wa ká máa rẹ́bùrú ara wa lára òní tẹ́tẹ́ yìí ọ̀nlọ́wà lára àwọn páńpẹ́ èyí tí a ṣe tán èyí tó ṣe wípé ọ̀dẹ́ẹ̀lẹ̀ bí ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ńkọ́là wa kò ní páńpẹ́ ìṣù lára rẹ̀ òní tẹ́tẹ́ títa òní ọ̀wà
tẹ́tẹ́ títa yìí kò ní í ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ méjì kan àfi káàrin wọn kó túká káàrin wọn kó dàrú láti pàṣẹ tẹ́tẹ́ títa ìpànìyàn a máa tibẹ̀ jáde àmẹ̀yà wọn burú lónìí rànran lèyí tó ṣe wípé ó ń tibẹ̀ jáde ló fi jẹ́ pé tábà wọnú alukurani alápọ̀nlé àti inú sunnah Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bákan náà ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ bíi tabi'un àbáwọn aslafuna salihin nínú àwọn sàhábà a rí wípé ojú tí a fi wo tẹ́tẹ́ títa ojú tí ọ̀dà ni ká gbà wípé kò sí tẹ́tẹ́ kankan tí ń jẹ́ tẹ́tẹ́ oríire gbogbo tẹ́tẹ́ pátápátá tẹ́tẹ́ orí igbó pátápátá òní orí igbó òní tẹ́tẹ́ òní ṣe. ká tó lọ síbi àwọn ẹ̀rí lórí eléyìí àáfàá wa Al-Kafawi nínú tírà àwọn tí a ń pè ní al-Kulliyat nígbà tí a ń ṣe àlàyé fún wa nípa nǹkan tí ń jẹ́ tẹ́tẹ́ ó lè pè ní qimar a sì lè pè ní maisir wọ́n ní kullu shay'in fihi khatarun fahuwa al-maisir gbogbo tó bá ti ṣe pé bóyá ewu ọ̀nbẹ̀nbẹ̀ wọ́n ní tẹ́tẹ́ ni ìtumọ̀ ọ̀rọ̀ wọn ni wípé kullu la'ibin yu'addi ila al-mukhatarati bi faqdi al-mali natijatan li dhalika al-la'ibi gbogbo eré gele tó bá ti lè ṣe fowólẹ̀ kémi náà filẹ̀ tó lè fa kọ́ ṣàfẹ́kù owó rẹ̀ ètò filẹ̀ gẹ́gẹ́ bí àbájáde eré ètò ìṣe wọn lè yàn ń pè ní al-maisir oríṣiríṣi àwọn ọ̀rọ̀ míì làwọn afá òní wọ́n tún sọ bẹ́ẹ̀ ńlá fáwọn al-Jurjani nínú tí wọ́n ti ń pè ní at-ta'rifat àwọn náà mú ìtumọ̀ ìtọ́jọ́rẹ́ lẹ́yìn wọn mú wá. tọ́ba wo náà Al-Qur'ani alápọ̀nlé tàbí ká tó wo náà Al-Qur'ani ẹjọ́ lọ dín mọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa pé bọ́lá ń bá ní ká má ṣe nǹkan kan pé tọ́ nǹkan yìí ó ẹ má ṣe o ẹjẹ́ àgbà wípé ọba tó nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa ju ara wa ju ẹ̀mí wa lọ lọ́nà ọba ìlọ́jẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ wa ju bí bàbá àti ìyá wa bí ẹ ṣe nífẹ̀ẹ́ wa lọ nǹkan kan ò lè máa bẹ káǹfààní kó oore kọ́ wà ń bẹ̀ kọ́lọ́n kọ́ wa ṣe léwọ̀ fún wa bákan náà ọlọ́run ò ní pawọ́ láṣẹ pé tọ́ ẹ máa ṣe nǹkan báyìí gbogbo nǹkan yìí máa kọjá pé àsáǹsán kìkìdá oore òní mbẹ́mbẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́ kó sì pé èyí tó pọ̀ jù ń bẹ̀ òun lóore bẹ́ẹ̀ ni tó bá kọ́ nǹkan kan fún wa ká gbà wípé yìí máa kọjá pé àsáǹsán kìkìdá aburú ni tàbí kọjá pé èyí tó pọ̀ jù ń bẹ̀ òun náà ni yóò jẹ́ aburú látàrí pé ọlọ́run nífẹ̀ẹ́ wa púpọ̀ òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam òun àtàwọn sàbẹ lẹ́yìn tí wọ́n jagun tán ní ọjọ́ kan lára àwọn obìnrin tí wọ́n wá kó ní ẹrú obìnrin yìí ó wà lọ́tọ̀ ọmọ rẹ̀ náà wà lọ́tọ̀ ó wá ń wọ ọmọ rẹ̀ ó wà káàkiri ṣòwò bá ti rí ọmọ kan náà ọmọ tí wọ́n kó dálẹ̀ yóò gbé wò sọmọ wọn ní àbọ̀mọ̀ ńkọ́ tí ì bá ti sọmọ rẹ̀ yóò gbé jùlẹ̀ ó ń ṣe báyìí tí tárábìnrin tó fi rí ọmọ rẹ̀ ìgbà tí ó rí ọmọ rẹ̀ báyìí ọkàn wá mẹ́yà ni alẹ́ mọ̀ ń sọ fáwọn sàbẹ pé ewu arábìnrin yìí ojú lè sọ ọmọ rẹ̀ tó lè sọnù náà bí àwọn sàbẹ ní kò jẹ́ ṣe bẹ́ẹ̀ kò jẹ́ ju ọmọ rẹ̀ sínú náà Ànábì wa ń sọ fún wípé lallahu arham bi ibadihi min hadhihi bi waladiha ọlọ́ọ̀ba ọ̀làánú yín púpọ̀ ju bí arábìnrin yìí bó ṣe nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ tí ò jẹ́ jù sínú iná lọ ẹnikẹ́ni ọba subhanahu wa ta'ala ọba tó nífẹ̀ẹ́ wa ni kò ní a máa ṣe nǹkan kan àfi kó jẹ́ pé aburú tàbí kó ṣe pé aburú ní ọ̀pọ̀ jù níbi nǹkan kò ní a ṣe nǹkan bí yàn bá rojúlẹ̀ á rí wípé oore ní bẹ́ẹ̀nbẹ́ tàbí kó jẹ́ pé oore tí ń bẹ́ẹ̀nbẹ́ ọ̀pọ̀ ju nítorí wà ń bẹ̀ níbi aburú lọ ju gbogbo ẹ̀ lọ ẹjá lọ wo ẹ̀rí nínú al-Qur'an nínú Suratul Baqarah Quran 2 verse 219 Allah subhanahu wa ta'ala ó ń sọ níbẹ̀ wípé yas'alunaka 'anil khamri wal maisir qul fihima ithmun kabirun wa manafi'u lin-nas wa ithmuhuma akbaru min naf'ihima Allah subhanahu wa ta'ala ó ń sọ fún òjíṣẹ́ Muhammad wípé ilé ànábì mi ò yas'alunaka 'anil khamri wọ́n bọ̀ àbíọ́ léèrè nípa ìdájọ́ ọtí mímu àti tẹ́tẹ́ ní títa qul fihima sọ fún wípé àti tẹ́tẹ́ títa àtọtí mímu manafi ọ̀nbẹ̀nbẹ̀ àǹfààní ọ̀nbẹ̀nbẹ̀ fáwọn èèyàn
bákan náà ìnira àbí ẹ̀ṣẹ̀ ọ̀nbẹ̀nbẹ̀ náà bákan náà ṣùgbọ́n wà ithmuhuma akbaru min manafa'ihima àwọn ẹ̀ṣẹ̀ tí ń bẹ́ẹ̀ àbí aburú tí ó ti bi tẹ́tẹ́ títa ọtí mímu aburú tí ó ti bẹ̀ jáde ọ̀pọ̀ ju àǹfààní wọ́nwẹ́ tí a rò pé ẹlẹ́rìí ń bẹ lọ àǹfààní tó lè rí ibi tẹ́tẹ́ ni pé o lè jẹ láwọn àsìkò kan kókó ronú owó ti ta bí ẹ̀mẹ́wàá ọwọ́ àjẹ nígbà ẹlẹ́ẹ̀kọkànlá sòwòtò àjẹntòtà sí èso ní bẹ́ẹ̀ bí tẹ́tẹ́ lọ jáwọ́ ńbẹ̀ ó gba wọn tẹ́ ìjọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ látijọ́ yìí wọ́n nìkan lò ní láárí láàrin wọn nǹkan mẹ́ta kan bẹ bí yàrá ti ń ṣe yọ máa pọ́n lásọ ni yọ máa bàtà rẹ̀ yọ sá máa kò ní bẹ́gbẹ́ pé tọba ti ń ṣe sìnà tó ń ta tẹ́tẹ́ tó ń sóògùn ò ní bẹ́gbẹ́ pé lára tí ìjìkẹ́dà kò ní láárí kò ní tẹ́tẹ́ ńlọ́wà kò sí tẹ́tẹ́ kankan tọ́jú tẹ́tẹ́ oríire má jẹ́ kí wọ́n tàn jẹ́ wọn náà lọ wọnú Suratul Baqara tó bá ti délé àyà 219 lọ kà níbẹ̀ ọ gbọ̀gbọ́dọ̀ bàbí bó ṣe rí bákan náà tó bá ti lọ sínú Suratul Tawbah Quran 5 verse 90 to 91 àyà 90 àti 90 ó lé ẹyọ kan ọlọ́run tún sọ bẹ́ẹ̀ pé ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ lódodo innamal khamru wal maisiru wal ansabu wal azlam rijsun min amali shaytani fajtanibuhu la'allakum tuflihun ọlọ́run bá ń sọ nù àyà yìí ọlọ́run tẹ́ gbà mí gbọ́ lódodo innamal khamru innama adatul hasri yẹni wípé ọtí ò jẹ́ nǹkan kan tàbáwọn tọ́lọ̀ ń fẹ́ sọ lẹ́yìn àdáàtún lẹ́yìn irinṣẹ́ wọn kò sí ròyìn kankan tá a lè fún un ju tọ́lọ̀ bá ti ròyìn rẹ̀ lọ. innamal khamru wal maisir wal ansab wal azlam ọlọ́run ní ọtí mímu tẹ́tẹ́ títa wal ansab àwọn èrè òkúta nǹkan kàtẹ́ gbélẹ̀ ìtẹ̀ǹta pọ́lí lórí wal azlam tàbí ká dàbí azlam lọ́dọ̀ àwọn Lárúbáwá pátákó mẹ́ta kan ni níbi kan náà pátákó wọn kọ yí fún ṣe é sí ibi ẹlẹ́ẹ̀kejì látà fún òní bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọn kọ nǹkan kan sí tí wọ́n á dá bí a ṣe máa ń da obì lọ́dọ̀ wá ń bí táyé pé fún lọ́ba jáde Lárúbáwá ṣe nǹkan ní kódà wọn náà bọ̀ ọba dáná sí ìtẹ́bàkọ látà fún sí kódà kó ṣe pé òrè ní bẹ́ẹ̀ kò ní í ṣe nù tó bá ṣe pé ìtí wọn kọ nǹkan kan sí ìlọ́ba wá sílẹ̀ wọn tún wá tún dà lẹ́lẹ́kẹta ẹni pé ń ta lè pe aslam oníbi ká dàbí ńlá lè pe túmọ̀ rẹ̀ lọ́dọ̀ wa so àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ohun pátápátá ọlọ́wà ní rígìsùn àyìn àwọn fóònù tẹ̀sán sọ pé sóòtún wọn ní ìbínú ọlọ́ọ̀bà òní bẹ́ẹ̀ àwọn kan ní ẹgbẹ́ ni gbogbo tó bá rí ọjẹ́ kò ṣe ìtọ́dà ń bẹ̀ min amali shaitan ìdọ̀tí ni ẹgbẹ́ ni nínú ṣéṣù ìlọ́wà fajtanibu ọlọ́run ní ẹ̀jìnà sí torí kíni àpọ́nsùn lọ́rí ni tààrẹ̀ ní ń lọ fún la'allakum tuflihun ọlọ́run ní kẹ́lẹ́ bá jèrè kẹ́lẹ́ bá sórí ayérayé lòun sọ pé ká jìnà sí àwọn nǹkan wọ̀nyí. kábàtún lọ wo nínú Suratul Baqara bákan náà Suratul Nur Quran 24 verse 21 Allah subhanahu wa ta'ala ó sọ fún bẹ́ẹ̀ wípé ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́jú nígbàgbọ́ òdodo la tattabi'u khutuwati shaitan gbogbo ń tọ́jà mẹ́yìn lànà ìṣù pátápátá ọlọ́run ní ká má tẹ̀lé ọ̀wọ́ bí tá a fẹ́ lónìí ayé àwọn ó tó gùn kọjá bí mo ṣe káwọn. bákan náà tábàtọ̀ lọ wo nínú súrà míì bákan náà ìyẹn nínú Suratul Nisa Quran 4 verse 29 ẹjẹ́ àlọ́ka nígbà tá a bá délé ara nǹkan ti bẹ́ẹ̀ nítumọ̀. nínú àwọn hadith Abdullahi ibn Abbas ọlọ́mùbá ni yọnu sí i ó gba hadith wa látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́mùbá sallallahu alayhi wa sallam wọn lànà mi sọ pé inna Allaha harrama alayya aw hurrima al-khamru wal-maysiru wal-quba anabi ni Abdullahi ibn Abbas ó ní jíṣẹ́ ọlọ́mùbá sallallahu alayhi wa sallam sọ pé dájúdájú ọlọ́mùbá mi ó ṣe ọtí mímu ọlọ́mùbá ṣe ní èèwọ̀ sọ́ńtò gba hadith yẹn wá ìlú ṣe méjì sẹ́yìn Allah harrama alayya al-khamra lónìí àbí hurrima alayya al-khamru jùgbọ́n náà ni pé ọlọ́run bá ṣe ọtí mímu ó ṣe ní èèwọ̀ so ọlọ́run ní ó ṣe léèwọ̀ wal-maisir bọ́lá ń ṣe ọtí mímu léèwọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe tẹ́tẹ́ títa ó ṣe léèwọ̀ kódà wal-qawba tí ìdórí ìlú ní lílù orin ní gbígbọ́ ijó ní jíjó kí ni tó tiẹ̀ ń dùn ní tó fi ń jó gan-an gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá ọlọ́run bá ó ṣe léèwọ̀ hadithi yìí ó ń bẹ ní sunan Abu Dawud hadithi tó gùn ní ṣùgbọ́n ọ̀bẹ tá a fẹ́ lò ń bẹ ó nù bàbá wa Albani ọlọ́run bá ní
kẹ́wọn wọ́n ní àdéhùn tó lálàáfíà tá a lè lò tá a lè fi ṣe ẹ̀rí ni. ọ̀rọ̀ míì látọ̀dọ̀ Burayda kọ́nà ń kọ́ba ní ìyọ́nu sí i ó lè jù sọ́nà ọba sallallahu alayhi wa sallam sọ pé man la'iba binar bashir faka'annama sabaga yadahu fi lahmi khinzirin wa damihi. anábìlẹ̀ tí máa ń ta lúdò bàbá ń lúdò tó tún bẹ́ẹ̀tì tó tún ta tẹ́tẹ́ nídìí rẹ̀ àbí sọ pé tí máa ń fi ń ṣeré irú ẹni báwọn bí ìgbà pọ́n fi ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ ìrẹ̀ ọwọ́ ara rẹ̀ láró tàbí ìgbà pé onítọ̀hún ó ti ọwọ́ rẹ̀ bọ́nú ẹran ẹlẹ́dẹ̀ báyìí àbí ẹ̀jẹ̀ rẹ̀ tó wá fi rẹ̀ ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ làpèjúwe onítọ̀hún ìlú ṣe rí. àdìfì yẹn Imam Muslim ìlọgbà wá nínú àdìfì míì tí Imam Bukhari tó gbà wá látọ̀dọ̀ Abu Hurairah ọlọ́mọba níyọ́nù sí i òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé man halafa faqala wal-Lata wal-Uzza falyaqul la ilaha illallah ẹnba fọlọ́wọ́ba ẹnba búra dípò kọ́ fọlọ́wọ́ba búra òòṣà Láàtà àbí òòṣà Uzza ilé búra jábì tọ̀dọ̀ wá ń bí ó fògbó búra abófisàngó àbẹ́ búra irú ẹni báwọn kí ni tánà rẹ̀ yàṣẹ la ilaha illallah ni o ẹnba wá fi ṣeré fọmọ ya rẹ̀ ẹnba sọ fọmọ ya rẹ̀ pé ta'al nuqamir máa bọ̀ wá yá lọ ta tẹ́tẹ́ irú ẹni báwọn falyatasaddaq ànábì ní kónítàn kò yà sí sàárà torí gbólóhùn tí ọ̀dà gbólóhùn burúkú ńlọ́jáde lẹ́nu ru ẹni báwọn àwọn àdìsí tó pọ̀ léyìí tó wá lórí abala ṣùgbọ́n ẹ jẹ́ kí n mú ìkàsí nínú hadith ìtàbù Sa'id Ibn Mas'ud kọ́lọ́n kọ́ba níyọ́nù sí tí ó gbà wá òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam sọ pé al-khaylu thalatha àwọn ẹṣin ànábì pín sí ìsọ̀rí mẹ́ta farasun lirrahman ẹṣin kan bẹ tó ṣe wípé tọ́lọ́wọ́ bọ́ bá àjòkè ayé tí ń jẹ́ arrahman oníyọ́mà jẹ́ wa farasun lil insan ẹṣin míì bẹ tó yẹ pé téèyàn oníyọ́mà jẹ́ ẹni pé yọ́mà jẹ́ òrè fún yàn ẹṣin ẹlẹ́ẹ̀kẹta wa farasun li shaitan wọn lè tó yẹ pé ti èṣù ni fa amma farasun rahman ẹ wá rí ẹṣin èyí tí ó jẹ titọ́ náà falladhi yurtabatu fi sabilillahi azza wa jalla wọn lè ṣe tó ṣe wípé adìyídì dẹ́mẹ́lẹ̀ pẹ́tọ́ káwọn èèyàn ó fi máa jagun sójú ọ̀nà ọlọ́run irú ẹṣin báwọn fàálà fowó kókó tó ń pa fẹsẹ̀ tí ń jẹ oúnjẹ tẹ́sìn yẹn tí ń jẹ wọ́n máa fi kọ sàárà lẹ́yìn fẹ́ǹtì onírú ẹ̀sìn bẹ́ẹ̀ wọ̀bọ̀ olúwo ìtọ́ rẹ̀ tí bá ń tọ̀ wọ́n máa fi kọ ẹ̀sán lẹ̀ fẹ́ǹtọ́ bá ní ẹṣin ni wàrà ó tó kódà tí lórí ìgbọ̀nsẹ̀ èyí tó bá jáde látàrí ẹṣin wọ́n fi máa kọ̀ láàdálẹ̀ fẹ́ǹtì máa ń ṣe ni ànábì tó dákọ̀ wàá máa farasu ṣèitán wàá rí ẹṣin èyí tó jẹ́ ti èṣù ẹni ẹ̀kọ́ falladhi yuqamaru alayhi wọn lè sọ́sẹ̀ wípé wọ́n fi ń bẹ́ẹ̀tì wọ́n fi ń ta tẹ́tẹ́ à ń bọ̀ wá síbi àwọn oríṣiríṣi àwọn tẹ́tẹ́ èyí tí ọmọ kọ́nà bá kọjọ kọ́sà náà wà. wàá máa farasu al-insan wàá rí ẹṣin èyí tí ó jẹ́ ti èèyàn falfarasu yaltabitu al-insan wọn lè sọ́sẹ̀ pé èèyàn dè mọ́lẹ̀ ẹ̀sìn èèyàn tọ́jú rẹ̀ yaltamisu batnaha bí ó ṣe bímọ tọ́mọ rẹ̀ tí ó bí owó inú nítàn ilé ìdìmọ́lẹ̀ ló fi ń tọ́jú ẹ̀sìn. so ànábì wa sọ pé fàyíyà sátìrún min faqrin irú ẹ̀sìn báwọn yóò máa jẹ́ gàgà fún yàn kò ní jẹ́ kó ṣì kọ́tà yàn ìtafẹ́ ló mẹ́ni wípé gbogbo ẹ̀sìn tó bá jẹ́ pé ẹ̀fín ta tẹ́tẹ́ ẹ̀fín bẹ́ẹ̀tì ẹ̀sìn mi ló lè sáré jùlọ irú àwọn ẹ̀sìn báwọn ẹni tó ní ntí ọmọ jẹ́ ìjìyà rẹ̀ wájú ọlọ́run iná láti gbọ́n kọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala kọ́lá wa. oríṣiríṣi àwọn ọ̀nà làwọn èèyàn wá ń gbà tí wọ́n fi ń ta tẹ́tẹ́ lọ́dọ̀ wa ń bí. lábala ti olóníbọ́ọ̀lù tẹ́tẹ́ ó kún bẹ̀ lọ falala nínú àwọn ọ̀nà tí wọ́n ń gbà ta tẹ́tẹ́ látara bọ́ọ̀lù wíwò wọ́n lè sọ pé tọ̀ àti ń báyìí o ìsọ̀rí báyìí o òní ọ̀kọ́ skọ̀ ẹni báyìí ní ọ̀kọ́ gbá bọ́ọ̀lù wọlé tí ó bá rí bẹ́ẹ̀ 50,000 naira tí ó bá tún rí bẹ́ẹ̀ 100,000 naira so láti bẹ̀ so ẹnìkan lè jẹ kọjá ẹnìkejì ẹni tí a jẹ inú rẹ̀ ó dùn pípọ́n ojú rẹ̀ òní yóò rí ó lè fàjà kò sí tí ò lè fà kódà ẹlòmíà máa fi odindi ilé rẹ̀ tọ́lọ́wọ́n bá tó jogún fún un tàbí odindi ọkọ̀ tọ́lọ́wọ́n bá tó jogún fún un ẹlòmíà máa fi bẹ́ẹ̀tì nídìí bọ́ọ̀lù pé títí mú mi ọ̀bá ilé ń wíìnì lónìí mọ́tò ìmọ̀ àgbàdo mọ́tò bá wíìnì ilé tiẹ̀ náà ń gbà lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí lára tẹ́tẹ́ iná lọ́wọ́
lábala ti eré ìdárayá mi ìyẹn table tennis ìyẹn ètí máa ń gbá lórí pákó ìyẹn ní eré ìdárayá lẹ́yìn ètí máa ń gbá lórí tábìlì eléyìí náà betting òun náà kún bẹ́ẹ̀ lọ sálálú wọ́n lè sọ pé 1 to 5 ẹni tí ọkọ̀ dé 5 láàrin ara wọn so eléyìí náà tẹ́tẹ́ oríṣiríṣi onímbẹ́ńbẹ́ kódà eléyìí ọwọ́ pọ̀ sọ́dọ̀ àwọn ọmọ kéékèèké àfikún náà bá subhanahu wa ta'ala kójọ kọ́là náà wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ òbí rẹ̀ rán kọ́ lọ sílé ìwé kò ní délé ẹ̀kọ́ ṣùgbọ́n dípò eléyìí ohun tí ọmọ ṣe ni wípé yọmọ wá tẹ́bù tẹ́nísì lásìkò tá a tiẹ̀ wà yìí kò tiẹ̀ kò tẹ́bù tẹ́nísì ò tiẹ̀ lọ́rẹ́rẹ́ mọ́ àwọn ọ̀nà oríṣiríṣi míì ní ẹ̀ tún gbà tí wọ́n fi ń ta tẹ́tẹ́ so àwọn ibi tẹ́bà ti jẹ́ gbé tẹlifíṣàn kalẹ̀ tí wọ́n wo bọ́ọ̀lù ńbẹ̀ wọ́n tún máa ń play géèmù ńbẹ̀ náà níbi géèmù tí wọ́n máa ń play láàrin ara wọn náà tẹ́tẹ́ ìlú tún kún bẹ̀ lọ sálálú kọ́nà ọba subhanahu wa ta'ala kọ́là wá ẹ̀yìn àgbàlagbà ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà kọ́nà ńkọ́ sànù àánú wọn máa ń ṣe mí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà tẹ́lómi ti ṣe tó ti forí labú lọ nínú ọ̀rùn yóò tún wá lọ owó ìtọ́ panlówó tó lálùbáríkà yóò tún wá lọ sọ́dọ̀ bàbá àjẹbù yóò tún ta ń bẹ gbogbo sẹ́ kó lọ lé kó jàǹfààní rẹ̀ wọn àtìyàwó àtàwọn ọmọ àwọn oní bàbá àjẹbù tó ń gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́mọ sánú wa o òní púùlù náà ńkọ́ sukuniya ńkọ́ nígbà tá a wà ń kékeré ẹyin ni ẹyin awó tó nìyẹn rà nígbà bá rà tán ẹ wà fi kanra wọn tẹ̀ntì tí ẹ bá ilé fọ́ tẹnìkan tẹ̀ntì ẹ fọ́ wọn gbẹ̀yìn rẹ̀ wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ìlànà ń pè sukuniya àwọn oríṣiríṣi ọ̀nà táwọn ẹ̀dá tí ń gbà ta tẹ́tẹ́ òǹlẹ́lẹ́yìn lásìkò tá a wà yìí náà tó ń kọ́ tó pọ̀ lótò ńkọ́ ráfù ńkọ́ kódà ìjọba gan máa gbé tẹ́tí oríire ìjọba gangan tó máa ń gbé kalẹ̀ ẹ̀ńtọ́ yẹ kó tó nǹkan tó yẹ kó tó lè ṣe ní tó ń bàjẹ́ ọlọ́mọ ṣàánú wa o yẹn ni pé ó gba àwọn nǹkan wọ̀nyí pátápátá nínú àwọn nǹkan tí ṣẹ̀ríà Islam tó ṣe léèwọ̀ ni lásìkò tá a tún wá wà yìí gbogbo ẹ̀ sáà ń burú sí ni ó dín dín ẹran àgbò ẹlòmíràn ra ẹran ó lè rà ní 100,000 naira kí nítorí kó fẹ́ fi pamọ́ fún léyà o ṣùgbọ́n nítorí pé yóò máa fi kan ni kódà ó tún á ti di nítawọn èèyàn tí wọ́n tún wá ń sponsor sí pẹ́ẹ́pẹ́ ó ti di wọ́n ń fi àgbò wọ́n fi ń kàn wọ́n fi ń ta tẹ́tẹ́ wọ́n tún ti nílò gẹ́gẹ́ bí interstate láàrin ìlú kan sílùú mi ọlọ́mọ kọ́ ayọ̀ lè tó sọ pé òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam náà á ní tahrish bayna al-hayawan ànábì sọ pé ìwọ ní ẹ gbọ́dọ̀ máa dẹ́ran kan sí kan ká máa wá bára wọn jà ká máa bára wọn jà bá a sì gbọ́dọ̀ díjà lẹ̀ láàrin àwọn èèyàn bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ ṣe láàrin ẹranko nínú la fẹ́ ka nínú àwọn ojúbọ̀nà ìtàwọn èèyàn tí a fi ń ta tẹ́tẹ́ lábala sẹ́ẹ̀tì náà ń kọ́ àwọn tá a máa ń ra kírẹ́dìtì sórí iléeṣẹ́ wọn tá a fi máa ń pè eléyìí náà tó ń lọ ní sàlálù ọlọ́run sànú wa o nǹkan wọ̀nyí nígbà pé ọlọ́run ò tiẹ̀ bínú sí bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ewu èyí tí ń bẹ ń bẹ níbi tẹ́tẹ́ títa ìkíní bẹ̀ ni wípé gbogbo ìgbà tó o bá ti ń ta tẹ́tẹ́ tó ń tan yóò máa yọ àṣetán yóò máa yọ nù ní inú rẹ̀ yóò máa dùn ní ṣùgbọ́n muskhitun lirrahman yóò jẹ́ kí ọlọ́run subhanahu wa ta'ala yóò jẹ́ kí ọlọ́run bá kó bínú sí ọ nílẹ̀ náà tún ní pé ẹni tí máa ń ta tẹ́tẹ́ tí ń tan yóò kírun fil adawati wal bagda a máa fa ìjà ìbáraẹnisọ̀tá ìyanrẹnilódì láàrin àwọn tí ń ta tẹ́tẹ́ àti tí ń ta tẹ́tẹ́ náà nínú àyà tí mo kà lẹ́ẹ̀kan ìyẹn ní suratul maida ẹja lọ wo Quran 5 verse 91 ọ̀nbẹ̀nbẹ̀ ọlọ́ni innama yuridu shaitan an yuqi'a bainakum al-adawata wal bagda fil khamri wal maisir wa yasuddakum an dhikrillah wa 'ani s-salat fahal antum muntahun ọlọ́ni àṣetọ́ni ẹni ẹ̀kọ́ ní òfin yín lẹ̀ ń gbà kọ̀ọ̀kan ní tí wọ́n tó fi ní ẹ̀mutí ní tí wọ́n tó fi ní ẹ̀ta tẹ́tẹ́ ni pé ó fẹ́ dájà lẹ̀ láàrin yín ọ̀tá ayérayé ó fẹ́ kó ṣẹlẹ̀ láàrin yín bóòlù tó sì ní ṣẹlẹ̀ ẹ̀ tó mú 10,000 wá síbi ayò tẹ́jẹ́ gbó 10,000 bàtà tó tún wọ̀ wá náà ó tún fi bẹ́ẹ̀tì wọ́n tún jẹ́ fìlọ́rí rẹ̀ náà wọ́n tún jẹ́ aṣọ rẹ̀ gan wíwágan ó tún ti gbó ó tún fi ní jẹ́ yẹn ni pé yóò fa ìjà pé bóò ní sọ́mà wa lọ ni kò sí ntọ́jọ́ o kọ̀mọ̀ sí bàtà tí ń wọ̀ délé o ti fi ta tẹ́tẹ́ wọ́n ti jẹ́ ǹjẹ́ ó bá ṣẹlẹ̀ kọ́lọ́mù bá subhanahu wa ta'ala kó sànù wa yẹn ni kọ́lọ́mù sọ pé èṣù oníbẹ̀ nídìí ọtí èṣù oníbẹ̀ nídìí tẹ́tẹ́ èṣù fẹ́ dájà lẹ̀ láàrin yín ni ọ̀tá ayérayé tí ò ní í ṣe parí mọ́ ìgbókòtìrẹ ni ìyanrẹ ni lódì èṣù fẹ́ dálẹ̀ láàrin yín níbi ọtí mímu àti tẹ́tẹ́ títa bákan náà wọ́n yẹ sódà kọ́ máa ń dékèrè láà wọ́n fẹ́ kọ́ dín yín kò fi kẹ́ran ti ọlọ́run kò ní fẹ́ kẹ́ kírun sẹ́ńtì
tẹ́tẹ́ ń ta ẹni tí ń ta sẹ́yìn pé wọ́n ń jẹ lọ́wọ́ yóò wá rójú òrùn kíkì kò lè rójú òrùn kíkì ara àwọn mọ̀káyìdù ṣèitán ara àwọn mọ̀sọ́yìdù ṣèitán òní tẹ́tẹ́ títa òní ọwà nínú ẹ̀ náà tún ní wípé gbogbo ìgbà tí èèyàn bá ti ń ta tẹ́tẹ́ irú àwùjọ tí a bá ti ń ta tẹ́tẹ́ hàn irú àwùjọ ìmọ̀ àdàrú ni irú àwùjọ báwọn kìí tó lára ẹ̀ náà tún ní wípé tẹ́tẹ́ títa ìmọ̀ ajé kéèyàn ọ̀tẹ́ ni ìmọ̀ ajé kéèyàn òkúfọ̀ ayé àti àlùkìyámà kọ́lọ́ọ̀bá kó sànù wa kó sí alẹ́ tó ṣe wípé mímọ yẹn sẹ́mi àmàlẹ́ lẹ́kọ̀ọ́ wọ́n yẹ tẹ̀lé wọn ní àṣánà. jazakumullahu khairan ọlọ́run yóò san ustaz ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san rẹ̀ kódà àwọn èèyàn fẹ́ẹ̀ jẹ́ kí wọ́n ti délẹ̀ tí gbé fi ń wọlé kọ́lọ́ọ̀bá lẹ́kọ̀ọ́lá kó jẹ́ kó wúlò fún wa. naam ẹ ti wọlé o. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ọlọ́run bá ní sá àwọn afáwa ní ẹ̀sán olóore. aláwọ̀ àmì kí ni ìbéèrè yín. ẹ dákun ìsàbíjì ni sà. naam. ẹ dákun nǹkan alágbèdọ̀ tí wọ́n ń fi tí wọ́n ní ká tí wọ́n fi bí sí inú rẹ̀ ló pé ká jẹ gbogbo wáyà ní wàá gba ẹ̀gbọ́n mi. ẹ dákun tí lẹ́tẹ̀ ni àti pé ojú òní ìsìlámù fi wọn falẹ̀ ń táyì. ẹ dákun bá ní sọ̀rọ̀ lórí àpá. jazakumullahu khairan àwọn wọ́n ti gbọ́ wọ́n sì dá yín lóhùn. ni wọ́n máa ń fi sínú nǹkan. nǹkan aládìídùn ìdí ìyàbá ti lè rí nǹkan yẹn èèyàn wà gba ẹ̀bùn. ojúpẹ́ náà oníranran tẹ́tẹ́ ọ̀pọ̀ rẹpẹtẹ ìkan nínú rẹ̀ ìlélẹ́yìn náà kéèyàn má bá wọn dá sí kankan yọnu sí ọ̀nà halali láti fi kó ọ̀rọ̀ jọ má máa wá ọ̀nà haramu kan tí wọ́n kùn lọ́dá yòyòyò láti kó ọ̀rọ̀ jọ ọlọ́mọbìnrin sí wa ọdún olólùfẹ́ tán máa ń ṣe èèwọ̀ ní nínú ṣẹ̀ríà kọ́nà aláàánú jùlọ kó gbé àjìnà sí ìlànà èṣù. náà ẹ ti wọlé o wàhálà ó sàn tó là kí orúkọ yín gbọdọ̀ ti ń pè. ọlọ́wọ́ sàn ilẹ̀ sàn kí n béèrè yín. wọ́n ti gbọ́ yín yé wọ́n ti gbọ́ yín yé Sheikh Abdulrahman. ojúlówó tẹ́tẹ́ olélẹ́yìn náà ẹ dákun ẹjẹ́ ajẹ́nà sí ọlọ́run bá yóò sànù wa. naam. wa aleykum salaam kí lórúkọ yín gbọdọ̀ ti ń pè. naam. ọlọ́wọ́ sàn ilẹ̀ sàn. wọ́n ti gbọ́ yín yé ọtí ni ọtí ń jẹ́ kò sí ọtí àdúrà kankan kò sọtí kan tọ́lọ̀ ń pè ní ọtí àdúrà gbogbo ọtí èpè ni nínú òfin ọlọ́run ọba kí a má fún wọn ní ọtí o lè fún wọn lóbì o lè fún wọn ní 5 alive ṣùgbọ́n ọtí kò sọtí àdúrà kankan ọlọ́run ọlọ́run. wọ́n ní kò sí ti ń jẹ́ máa wù bàrákà báwọn àfa kan sí máa sọ ọ́ náà kí ni ìbéèrè yín. wàhálà ó sàn tó là. naam jazakumullahu khairan Sheikh Abdulrahman. ó dín dín ọ̀rọ̀ ní eléyìí ẹbọ ṣíṣe olẹgbẹ́ni kò ní ẹ̀sìn Islam àìnígbàgbọ́ ní orúkọ ẹ̀sìn Islam ó dín dín ìdánilẹ́kọ̀ọ́ ni àwọn bàbá ti sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àsìkò ọlọ́run sànù wá sí. tọ́ ibi tí a dùn sí olélẹ̀ kọ́nà ọba lẹ́kẹ́ọ́lá kó tún jẹ́ kí a jọ pàdé pọ̀ ní ọjọ́ mẹ́jọ ẹni tí ó jẹ́ kí ẹ máa gbọ́ wa kétékété ó ní Ṣínẹ́lù Òbídìkè àwọn olóòtú ètò Alhaji Toyin Abọ́ládé Imam ìmọ̀ ọmọ inú Islam ní Hiskil Hamza yẹn yàn ṣe máa sálámà.